pósí ìyẹn ní ẹ̀ka abẹ́hùn Alhaji ẹ̀ka àárọ̀ ń bẹ́hùn o. ẹ̀ka àárọ̀ olóòtú. ṣé àlàáfíà lẹ́wà bí mi náà ṣe wà. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àjíǹdàrẹ́ ọmọ jẹun. wọ́n láwọn bọ́ìsì yín ní wọ́n ń da àyínlẹ̀ làwọn bọ́ìsì tó wà ní Agúgù. kò sí nǹkan tí ó jọ lórúkọ mi ní Alhaji Tirimisi Olóòpó sí tí mo jẹ́ ọmọ ẹgbẹ́ NURTW tí mo tún jẹ́ mẹ́mbà OPC ní Ẹgbẹ́dá local government tí mo jẹ́ chairman wọn. tẹ́rí tí Alhaji Bidin Nabidi yẹn sọ wọn wádìí ohun gbogbo dájú kí wọ́n tó láǹfààní àti lè sọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tọ́ra àjọṣèjọba fẹ́lẹ́ fún odidi ọdún 8 ní gbáko. ṣùgbọ́n torí pé Alhaji Fẹ́lẹ́ kú tí wọ́n lò jọba oṣù mọ́kànlá yẹn torí pé mo belong sọ́dọ̀ Alhaji Fẹ́lẹ́ ni wọ́n fi sọ yẹn torí pé wọn nífẹ̀ẹ́ Alhaji Fẹ́lẹ́ tí Alhaji Fẹ́lẹ́ fi jáde láyé. ṣùgbọ́n ìtọ́wá tẹ̀lẹ̀ ní ọ̀rẹ́ méjì yìí tí wọ́n ń sọ láti ibi ní sọ yẹn jíògbé sọ ni pé àwọn tí wọ́n jà ọmọ federal àti àkámọ́ OPC Gani Adams náà làwọn yẹn náà tó belong sí ọ̀nà àrà. ọ̀nì àkámọ́ yẹn àbí. ọ̀nì àkámọ́ yẹn àwọn àtọmọ federal àwọn jọ jà. OPC náà sì lẹ́yìn náà lágbègbè ibẹ̀. OPC náà sì lèmi náà ọ̀bẹ tí wá yàtọ̀ síra wa. ok ibi tí a ń pè é kókó dówó ṣáìdì níbi tí a ti jà. ṣùgbọ́n gbóyin lẹ mọ́ra ẹ̀yin OPC. gbogbo wa pátá la mọ́ra. ẹ sì máa ń ṣèpàdé pọ̀. àjọ máa ń ṣèpàdé statement yóò ní gangan níjọ́ statement wa mo wà statement báyìí mo ti máa ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ sọ nílẹ̀ báyìí. tó ntí Alhaji Bidin wa sọ yẹn pé àwọn ṣe kinní kan ọmọ ẹgbẹ́ NURTW confam ni mo sì tó wà lórí ẹ̀ lọ́wọ́ tí mo wà yìí so ntí àwọn sọ yẹn ìbínú pé torí pé mo belong sọ́dọ̀ Alhaji Fẹ́lẹ́ pé a ti ṣèwádìí pọ́n ní wà nínú àwọn tí wọ́n pa Alhaji Fẹ́lẹ́ tó ń wọlé dépò ipò tí wọ́n rí dè náà wọ́n dépò láàrin oṣù mọ́kànlá wọ́n fọ́jú gbogbo rẹ̀ pọ̀ ní wọ́n bá yí anybody jẹ́ níta ní òlekun anybody tó ń gbé nǹkan rẹ̀ tà ní ṣùgbọ́n torí bọ́lá wa ṣe ti wá lẹ́yìn táwọn gbé nǹkan wa tà nínú fi ń bí wọn ọ̀rọ̀ òjò báyìí lọ sà. ó dáa lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lóṣogbo bó o ló ṣe jẹ́ torí wọ́n mú yín gbogbo ayé ló wò tí wọ́n gbébọn sí yín lọ́wọ́ báyìí tẹ́ gbé lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni bó o ló ṣe jẹ́. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lóṣogbo yẹn inú òtẹ́ kan ni mo wà. kí lẹ lọ ṣe ń bẹ̀ lásìkò yẹn sà. ẹ ṣe ìjọ yẹn bọ́ sí ọjọ́ net meeting wa ọjọ́ Monday mo ti débẹ̀ ìjọ Sunday. àwọn kan wá máa ń wá láti Àbújá ń gbà tá Alhaji Fẹ́lẹ́ wà lára àwọn tí mo mọ̀ wà lára àwọn tí máa lọ bá gba hòtẹ́ẹ̀lì yẹn la lọ gbà àwọn yẹn wá ti Àbújá rí àwọn Haúsá mo wá fẹ́ mú wọn lọ síbi tí hòtẹ́ẹ̀lì yẹn àwọn kan pè ń pé hòtẹ́ẹ̀lì tí mo wá fáwọn ẹni wá dàbẹ̀rù gbà tí máa débẹ̀ mo rí bóri àwọn tí wọ́n sí náà wà bẹ́ẹ̀ wọ́n ti ń gun fi àwọn yẹn lẹ̀ mo wá máa wọn tí mo mú lọ sí hòtẹ́ẹ̀lì padà lọ mo mú wọn lọ sí hòtẹ́ẹ̀lì yẹn padà lọ orí bẹ́ẹ̀dì ni mo wà tí àwọn ọlọ́pàá yẹn ti dé tí wọ́n mú mi bẹ̀ pé àwọn ń pé mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé àwọn gbọ́n mo ní kò sí nǹkan tó kà mo dẹ̀ tẹ̀lé wọn ìgbà tá a dé bẹ̀ ni wọ́n gbé ìbọn yẹn síwájú mi tẹ̀ pé bí téèyàn bá pọ̀ láàrin àwọn òṣùlárí wọ́n pọ̀ débi pé ìyẹn ní ìtàgé tí mo fẹ́ sọ. ẹ̀yin kọ́lẹ̀ nìbọn yẹn wọ́n gbé síwájú yín ni. èmi kọ́ ni mo ní wọ́n gbé síwájú mi. wọ́n fi róòpù yín lẹ̀ ń sọ. bẹ́ẹ̀ni sà. ó dà àwọn ọ̀gá NURTW náà ló sì wá padà gbà mí lẹ̀ torí bàbá báàrú wà kó ń bẹ̀ tí wọ́n fi láǹfààní àti lè fi mí lẹ̀ tí mo fi kó ń bẹ̀. NURTW ló padà gbà yín lẹ̀. bẹ́ẹ̀ni láti fẹ́ rà bẹ́ẹ̀ni sà. ìgbà mo tó kúrò ń bẹ̀ níjọ́ kejì ni wọ́n tó kúrò ń bẹ̀ sà. iná tó kúrò ń bẹ̀ ó dà ẹ ṣeun gan. ó sì dá yín lójú pé kì í ṣe pé àwọn kan náà pè yín pé kẹ́ wá nítorí ètò ìdìbò táwọn ẹgbẹ́ PDP fẹ́ ṣe ń gbà yẹn. APC ni èmi ṣe PDP rárá n ṣe PDP rí láyé akálà àti ṣe PDP ká tó ti bá dé APC láti gbà yẹn APC náà mo sì wà lórí ẹ̀ lásìkò tí mo wà yìí. ó ti dà ẹ ṣe é tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa ẹ ṣeun. ẹ ṣeun ẹ sà.